A kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ìkànnì Arólé Baba 1010 TV2 yìí. Ìta tí mú ròyìn wá ní báyìí, ibi tẹ́ ń wò yìí ó ní Jigawa ní Dutse, níbi tí àwọn Haúsá tí wọ́n ti dáná sun ilé ẹgbẹ́ All Progressive Congress APC lánàá. Wọ́n lè yí ṣẹlẹ̀ ìbẹ̀ là ń wò yìí, tí iná tí wọ́n dá sun ilé náà pẹ̀lú àwọn dúkìá tí wọ́n bàjẹ́. Òun náà lẹ̀ ń wò yìí, àwọn Haúsá àwọn náà ṣe yìí tó fi di yánpọnyán ni. Ní báyìí a máa gbé ń lọ síbi ìṣẹ̀lẹ̀ tó jọ ti tèmi. Ìlú Àbújá kò níbi tá a já sí báyìí. Àbújá lẹ̀ ń wò yìí, níbi tí wọ́n ti ní àwọn ọlọ́pàá wọ́n tún ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yin tear gas máwọn olùfẹ̀hónúhàn ní ìta gbangba. Ṣé àtàná sì ni eléyìí ti ń wáyé ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá, pẹ̀lú bá ṣe sọ wípé wọn ò fi àyè gba àwọn olùfẹ̀hónúhàn kí wọ́n dé àwọn àyè ibì kan, tó sì já sí wípé ọ̀rọ̀ ń di yánpọnyán ni. Èyí tí ó fẹ́ dàbẹ̀ pé kò fẹ́ mú ìwọ́de àlàáfíà kó wà láàrin àwọn olùwọ́de àti àwọn agbófinró olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Bó ṣe lè wù kó rí, ọ̀nẹ́rí yìí o, tear gas ni wọ́n yìn mọ́ àwọn olùfẹ̀hónúhàn yìí. Tear gas ni wọ́n yìn yìí o nílùú Àbújá. Òní olónìí ni tèyí kì í tún ṣe títí àná. Ẹgbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì sọ wípé ó ti tó gẹ́, ó sì ti sú àwọn pẹ̀lú ìṣèjọba tó wà lóde yìí, kí wọ́n wá ojútùú sí ohun gbogbo tó di líle. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà lẹ̀ ń wò lólùlú ilẹ̀ yìí, níbi tí wọ́n ti ń tẹ tear gas, tí wọ́n ti ń yìn mọ́ wọn pé túláàsì wọ́n gbọ́dọ̀ kúrò ní ibi tán wà yẹn ni. Àbújá níbi tẹ́ ń wò yìí. Bó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ìwọ́de ṣe ń tẹ̀síwájú lónìí, òun náà là ń ṣe àfihàn rẹ̀ fún yìí. Ìwọ́de tí ń lọ ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá, ó ń lọ ní ìpínlẹ̀ Imo, ó ń lọ ní Kaduna, ní Zaria. Ìwọ́de ń lọ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn, gbogbo àwọn àyè yìí ó ní ìwọ́de tí ń tẹ̀síwájú lénìí. Tá sì tí ì rí ohun kankan gbọ́ pé bóyá ó dàbí ogun àbí ó dàbí ìjà, ṣùgbọ́n olúùlú ilẹ̀ yìí lẹ̀ ń wò yìí nílùú Àbújá tí wọ́n ti ń fan láti yin tear gas máwọn olùfẹ̀hónúhàn nílùú Àbújá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹyọ. Ìkànnì Arólé Baba 1010 TV2 náà la wà yìí. Ẹ kú ìfojúlóúnjẹ. Ẹ má gbàgbé àti bá wa subscribe sórí ìkànnì yìí, ẹ lè máa rí wa wò bá ṣe mú àwọn ajá àbálẹ̀ àwọn ìròyìn wá nípa bí ìwọ́de ṣe ń lọ ní Berger roundabout l'Àbújá. Ibẹ̀ ni àwọn olùwọ́de wà tí wọ́n ti ní tear gas mọ́ wọn ní lákọlákọ báyìí. Ẹyọ. Ní Zaria oníbi tí ajá sí tẹ̀ ń wò yìí, Zaria nílẹ̀ Haúsá lọ́hùn. Ibẹ̀ làwọn olùfẹ̀hónúhàn yìí ni àwọn tí ń ṣe ìfẹ̀hónúhàn tiwọn báyìí lórí bí nǹkan ṣe rí nílùú. Wọ́n sọ pé ìlú lé ní àwọn Zaria jáde sí, wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn títọ̀dọ̀ tiwọn báyìí. A rọ ìjọba àpapọ̀ kí wọ́n tètè wá wọ̀rọ̀ kọ̀ọ̀kan fi ṣe àdá pẹ̀lú bí nǹkan ṣe rí, gbogbo tó yí dàndé kí ọ̀rọ̀ tó máa yí padà pẹ̀lú ọ̀kàyà àwọn tó ti jáde láyé tí a ṣe fúnra wa nínú ìròyìn tá a mú wá lénìí káàkiri. Ìpínlẹ̀ Èkó ò níbi tí ẹ̀ ń wò yìí.
ìpínlẹ̀ Èkó níbi tẹ́ ń wò yìí ìwọ́de ń lọ lọ́wọ́ ńbẹ̀ náà báyìí láìsí wàhálà gbogbo ló ń lọ nírọ̀wọ́ àti nírọ̀sẹ̀ ìpínlẹ̀ Èkó náà lọ́wọ́lọ́wọ́ báyìí ìwẹ̀ náà ni a yóò máa ṣe àfihàn rẹ̀ fún yín a máa gbé yín débẹ̀ bí nǹkan bá ṣe ń lọ nípínlẹ̀ kọ̀ọ̀kan kí gbogbo wa pé a kú ìfojúlóúnjẹ ṣe. Accountable. They should be held accountable. And now we have a new proposal. And here is our proposal, please. Can we listen? Members of the people. Members of the people. The people should be given a right to do what they need to do. We are not going to destroy anything in this place. We are not supporting any who knows to make sure that everything here, between the environment here, is destroyed. We are protesting for our right. The president said to come out. I am saying this to the president, if you have the people's mandate, you should come out and forget all the people who call the minister. Who don't have the mandate of the people. The people don't know call minister, they call the president. Why is he saying the way to come and speak to the people that are elected into power? Except if you forget yourself as not the president of this nation anymore. If you know there is a president of this nation, it is the right time for him to come out and speak to the Nigerian people who are in the street crying for hunger every day on daily basis. Nobody can move anywhere. Back on last 100,000 who are giving what you call it minimum wage of 70,000 naira. They don't go afford the back on right. Where are we going? People should come out. People should come out. It's the right time. He has to come out and speak to Nigeria. We are tired. We are tired. Thank you very much. Thank you. Thank you. Thank you. Thank you. Yes, man, believe people. You have to want to speak to the people. Why you are how many people police will kill? How many people police will kill? How many people police will kill? Kò sọ́wọ́ tó lè fẹ́ ti sẹ́wọ̀n gbogbo wọn lọ láti jẹun owó
ọmọ máa kiri káàkiri láti jà lọ́dọ̀ pé nàìjíríà ní àti ẹ̀kọ́ òkú wáyé ọmọ wọn ní wọ́n kiri kì òní sí ìyàrá wọn lórí ọ̀yọ́ tó ń bá ilẹ̀ ìgbà oṣù tàbí fífi ilẹ̀ nítorí nàìjíríà ti síwájú lọ́gbà ti bàjẹ́ àti kiri kiri àwọn ti bàjẹ́ wọn yá sí ilẹ̀ wọn lọ́wọ́ Why he no carry if he comes today? Wait here.